àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ìrìn àjò ẹni tí ń pè ní ṣáfì yìí tó náà ti di aláàjì ní ìsìn ó lọ àjì ní 2019 ló lọ sí àjì. Ó tiẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀ mí lọ ni kí n má torí mo ti ní ń lọ nígbà tí mo dé láti gbójú òun náà ni ọ̀rọ̀ àjì wọlé. Kí mo fẹ́ fàyọ kọ̀mọ́kọ́ dàbí gbà pé bọ́yá èèyàn akọ̀ǹtún pọ̀ jù bẹ́ẹ̀ sì ni mo ronú pé Olódùmarè kẹ́mi ó sì mọ nítorí kó tó dá mi sílẹ̀ Yorùbá àmọ́ bí ní àjò gangan ti bẹ̀rẹ̀ ní ẹ dákun ẹ máa bá mi ká lọ. Wọ́n lọ lé kí ó láti ya 2000 àwa mẹ́ta tá a jọ mọ bàbá kan náà kí n wí báwọn ẹ kó fi lè bá yí gbogbo wa. Èmi la jáná sí àáfàá wa torí Ọlọ́run kẹ́mi mo ní ohùn díẹ̀ mo lóhùn díẹ̀ èmi náà la jáná sí kékeré. A parí kí ó ní 2006 5 sí 6 a parí ilé kí ó a wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ náà láti ṣe wàlímà ẹlẹ́ẹ̀kẹta wàlímà kínní ìkejì àti kẹta la ṣe papọ̀ nígbà tá a fi jáde pátápátá. Nígbà tó di Ramadan kan tó tẹ̀lé àsìkò náà bàbá mi ni olórí àfà àti ìmáàmù gbogbo Ọjọ́ta láti gbà yẹn lọ́hùn títí di àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n fẹ́ ṣe general lecture kan ní Central Mosque lọ́jọ́ta ìyẹn ń lọ́fà tí wọ́n fi pe wá pé ká wá sí lẹ́kọ̀ọ́. Èmi Ọ̀yọ́ àgbà náà bẹ́ẹ̀ nù yàrá yìí pẹ̀lú àfà Abdul a lọ. Nígbà tá a dọ̀hún a ṣe wáàsí Ọ̀yọ́ àgbà ní oníwàásí èmi la jáná sí ìkẹta wa òun náà ní arọ́wàásù tí ń rọ́wàásí. A ṣe wáàsí ń dùn ó dùn gbọ́ngbọ́n kan sí débi pé gbogbo àwọn elétò àwọn council of imam tí wọ́n parapọ̀ ní Ọjọ́ta wọ́n ní pé ká má lọ sí Ọ̀yọ́ mọ́. Bàbá ìyẹn sálò lórí gbogbo wa ẹ jẹ́ káwọn àfáà ò dúró lẹ́kọ̀ọ́ torí àwa ṣe ẹ̀gbẹ́ máa ṣe àṣeyọ padà sáàyè rẹ̀. Ọ̀yọ́ náà sì ta sì dúró àti ìdójú oṣù kan lọ àìsè ń wá nẹ́tíwọ́ọ̀kì káàkiri ibi táwa náà ti máa kọ́ máa ń kéwú táti máa gẹ́gẹ́ bí àwa fóònù láwà ní gbogbo èrò wa sì ni pé abájú kò lè kéwú tán owó ọmọ wọlé ló kù àmọ́ pé wàhálà tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni àmọ́ pé ó yàtọ̀ sí ti àwọn ọmọ iléèwé tí wọ́n máa gbé sàtífíkẹ́ẹ̀tì lọ sí iléèwé káàkiri. Èyí ń lọ a ní sàtífíkẹ́ẹ̀tì ilé kéwú tá a lọ tàti jíjáde rẹ̀. Nígbà tá a dé Èkó wọ́n ní a máa lọ mọ́ àwa mẹ́ta là ń sùn ní bus quarter kan ní Alhaji Amo number 2 ibẹ̀ làwọn mẹ́ta ti ń sùn pẹ̀lú brọ́dà wa kan tá a pè ní brọ́dà Bílí. Àwọn náà padà wá bọ́ wá lọ nígbà tá a ya àwọn gbà tá a kó náà àwọn ò lè dúró mọ́ àjọ kò lè lọrin náà ni. Àwa mẹ́rin là ń sùn ní bus quarter àwa tá a bá mọ bí bus quarter ti máa ń tóbi tó ìyẹn ilé tán bá kọ́ síkò àmọ́ bá a ti máa ń pa àti máa ń fún mọ́ra wa. Bá a bá ti wá jí láàárọ̀ ẹni tó bá kọ́ jí ní ọ̀lọ́mú máikrófóònù mọ́sálásí tó mọ́lásí náà ń bẹ níbi ẹnu ọ̀nà níbi ọwọ́ ọ̀ta òní ọ̀kọ́ bẹ̀rẹ̀ wá sí ẹ̀wọ̀n pé a gbọ́dọ̀ máa jìjà ju pé n ta ké kọ́ máa bà kú lára wa. Èmi jẹ́ nìkan tó jẹ́ kí mo fẹ́ràn kí n máa ṣe wáàsí púpọ̀ wọ́n máa ń ṣe wáàsù gan láti gbà yẹn. Nígbà tó yá ìkan náà àwọn mọ́sálásí wa náà sì ní mọ́sálásí olórí gbogbo wọn ibẹ̀ náà ni wọ́n ti máa ń ṣe meeting ní every Monday ìyẹn gbogbo àwọn àfáà àti ìmáàmù gbogbo Ọjọ́ta. Bàtà wọn mú fún àbálábà pé àwọn àfáà yìí ẹ jẹ́ ká pín wọn káàkiri mọ́sálásí kájẹ́ pé mọ́sálásí tèmi èmi kú ti dàgbà ẹ̀ǹpẹ́ àwọn àfáà àwọn ìmáàmù Ọjọ́ta ọ̀pọ̀lọpọ̀ arúgbó ti wà láàrin wọn. Àwa náà sì ní wọ́n wá máa dúró àsàlátù Sunday. àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá. àjíṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àwa náà làásùn wọn sábà coordinate ẹ̀ lábẹ́rẹ̀ àwọn àbá àwọn sún sẹ́yìn díẹ̀ fún wa àwọn kan sún sẹ́yìn wọn ṣagídí àmọ́ àwọn ìyá alásàlátù tí wọ́n pọ̀ wọ́n lájọ ẹ fa àwọn àfáà yìí lẹ̀ àwọn ń gbádùn wọn. Èyí ń jẹ́ kẹ́lòmíì ò tún fi túláàsì lọ jẹ́ kó fi sún ẹ̀yìn. Ìrìn àjò náà pọ̀ díẹ̀ o but torí àfáà wa tí wọ́n sọ̀rọ̀ láìpẹ́ yìí mo fẹ́ fi sọ ìrìn àjò tèmi kó tó di pé mo wá dẹni tó jókòó pátápátá pé Yorùbá sáni ó yẹ kéèyàn ó béèrè bó ní ìtàn ìgbésí ayé rẹ̀ sí lọ. Láti bẹ̀rù mo bẹ̀rẹ̀ wẹ́rẹ́ àwọn mẹ́ta àrùn mọ́ 2006 7 8 9 nígbà tó di 2008 sí 9
wọ́n mú nọ́mbà, wọ́n ní ká ra nọ́mbà kálukú wa ká mú nọ́mbà kan, wọ́n kọ́ ọkọ̀ àwọn ìmáàmù tí wọ́n sọ pé àwọn fẹ́ káwọn ọmọ ẹdún sọ́dọ̀ wọn. mọ́láṣí ayọ̀ kan náà gbogbo wa wà tẹ́lẹ̀, wọ́n kọ́ ọkọ̀ bàbá mi síbì kan, wọ́n kọ́ ti aláàjì lórí ní kọ́lọ́fọ̀ọ́rún kẹwọn, wọn náà ti kú nìsín, wọ́n kọ́ Ajétúmọ̀bí síbi ẹlẹ́ẹ̀kẹta. nígbà tí Ọ̀yọ́ àgbà lọ kọ́ mú nọ́mbà, Ọ̀fàjẹ́ náà mú nọ́mbà, èmi náà mú nọ́mbà tó jẹ́ àbúrò gbogbo wọn. nígbà tí kálukú wo nọ́mbà tiẹ̀, ibi yàrá bàbá ni mo mú, olórí àfa àti mọ́mọ́ gbogbo Ọjọ́ta, ọ̀dọ̀ wọn ni mo mú ní nọ́mbà, eléyìí tí ó ń já sí wípé ọ̀dọ̀ wọn wọlé, ọ̀dọ̀ wọn òun náà ni nọ́mbà mi mú. Àwọn ni mo mú ní nọ́mbà wọn ló fa sábàbí wípé ọ̀dọ̀ wọn ni mo gbọ́dọ̀ dúró sí. bí tí kálukú náà dúró sí ló jẹ́ láǹfààní láti máa ṣe wáàsí ní Alhaji Àmọ́ nọ́mbà 2 ìyẹn lọ́jọ́ta. èyí ló fa sábàbí púpọ̀. ibẹ̀ ńlá yìí ti wá gbà mí díẹ̀. mò ń kọ́ ọmọ ń kéwú lálẹ́, tó bá di bí ọwọ́ aago 4 èmi náà ń káwọn ọmọ ní kéwú, mò ń ṣe prayer, ìrìn àjò mi ń lọ bẹ́ẹ̀ lọ. tó bá ti wá di ọwọ́ alẹ́, dandan ni kí n ṣe wáàsí yẹn ní Maghrib sí Ìṣáì ní everyday láti 2008 yẹn 8 náà ní 9 10 11 12 13 ojúmọ́ kan ọ̀mọ́ kí n má ṣe wàásù ìyẹn lójoojúmọ́ lọ́jọ́ta. èyí ń jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ mí pẹ̀lú ohun tí mo tún ní, ó jẹ́ káwọn èèyàn fẹ́ràn mi púpọ̀. bí ní àjò ti ń lọ díẹ̀díẹ̀ náà, ẹ jẹ́ ń dá dúró báyìí ná. àwọn àlejò ni mo sáré dá lóhùn tí mo fi kọ́ tiẹ̀ ń gbà yẹn. mo máa ń ṣe wáàsí lójoojúmọ́ ìyẹn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ọjọ́ta ìyẹn lẹ́kọ̀ọ́, tí wọ́n ń pè ní Alhaji Àmọ́ nọ́mbà 2 ẹwọ́ bí Ògùdù road níbẹ̀ yẹn wà. nígbà tó di ọjọ́ kan, a wà ní Central Mosque lọ́jọ́ta ní Kazeem Street. àwa àtàwọn council of imam lájọ wà, àwọn alápapọ̀ imam, kálukú wa máa ń dára wa lẹ́kọ̀ọ́. ibi tọ́rọ̀ nǹkan ti gbà wọlé sí mi láàrẹ o, kí gbogbo wa náà gbọ́. ẹnìkan wá dìde láàrin àwọn àfáà wa tájọ ń dára wa lẹ́kọ̀ọ́. ó wá ní ànábì ní pé bí a bá pè ìrun àsùbá tí òjò bá ń rọ̀, ọkà àdìsí jáde ń jọ́ náà lọ́hùn. ó wá ní ànábì ní ká sọ pé sallu fi buyutikum lẹ́yìn ìgbà tí èèyàn bá pè ìrun àsùbá tán. àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. àjí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.